ọpẹ́ o Davido àti Ẹniola Badmus parí ìjà. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ ìjà là á mọ̀, kò sẹ́ni tí mọ ibi tí ìjà yóò parí sí. síbẹ̀ inú ìdùnnú ní ọ̀pọ̀ àwọn olólùfẹ́ gbajúgbajà òṣèré ilẹ̀ wa méjì Ẹniola Badmus àti David Adeleke wà báyìí látàrí bí àwọn méjèèjì ṣe ṣàfihàn ní gbangba pé aáwọ̀ tó wà láàrin wọn ti lọ sókun ìgbàgbé, wọ́n ti parí ìjà, wọ́n sì ti di ọ̀rẹ́ padà bíi ti àtẹ̀yìnwá. bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ń sọ pé ìjà náà kò ṣẹ̀ṣẹ̀ parí, pé wọ́n ti parí ọ̀rọ̀ lábẹ́ aṣọ tipẹ́tipẹ́, síbẹ̀ àsìkò tó hàn sí gbogbo ayé pé Davido àti Ẹniola ti tún di ọ̀rẹ́ padà ní ti ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí. Gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa tó rí mùgbẹ́mùgbẹ́ ni Ẹniola Badmus, táwọn èèyàn tún máa ń pè ní Wúlé Bàǹtù, àti ìlúmọ̀ọ́ká òǹkọrin hip hop ni David Adeleke, táwọn èèyàn tún ń pè ní Davido, wà lára àwọn àlejò pàtàkì tí wọ́n fi ìjókòó yẹ́ òjíṣẹ́ Ọlọ́run pásítọ̀ Tóbi Adégbóyèga sí fún ti ayẹyẹ ọjọ́ ìbí ọdún 44 rẹ̀. Orílẹ̀-èdè United Kingdom ni wọ́n tẹ́ pẹpẹ àríyá ńlá náà sí lọ́jọ́ 11 oṣù kọkànlá ọdún 2024 yìí. Pàtí ńlá tí ọ̀pọ̀ àwọn òṣèré, olóṣèlú àti ọ̀tọ̀kùlú pèsè sí, fàájì famia tí òjò owó dọ́là àti pound sterling ti rọ̀ bí omi ni. Lára àwọn òṣèré míì tó wà níkàlẹ̀ ní Nkechi Blessing, Ọlákúnlé Churchill, Daddy Freeze, Tóyìn Láwàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣá gẹ́gẹ́ bó ṣe hàn nínú fọ́nrán fídíò kan tí Ẹniola gbé sójú òpó Instagram rẹ̀ lórí ẹ̀rọ ayélujára, Ẹniola àti Davido dì mọ́ra, wọ́n sì tún bọ ara wọn lọ́wọ́ nígbà tí wọ́n pàdé, wọ́n sì mú inú ọ̀pọ̀ àwọn òǹwòran tó wà níbẹ̀ dùn. bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìran ló ṣẹlẹ̀ níbi àríyá náà, ìrúwà ògiri wá sì làwọn èrò tó wà níbẹ̀. nígbà tó yá, Ẹniola tún dágbére fún Davido, ó sì sọ fún un pé òun àti ẹ̀ máa sọ̀rọ̀ lórí aago. ó lóun á pè é, ìyẹn sì lóun ti gbọ́, òun á máa retí. tẹ́ ò bá gbàgbé, látìgbà tí ọmọ Davido ọkùnrin Ifeanyi, ìyẹn àkọ́bí tí ìyàwó rẹ̀ Chioma bí fún un, tí kàgbákò ikú òjijì lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 2022 ni aáwọ̀ ti bẹ́ sílẹ̀ láàrin Davido àti Ẹniola, tí wọ́n jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn tẹ́lẹ̀. wọ́n ní ipa tí Wúlé Bàǹtù kó lásìkò tí ọ̀fọ̀ náà ṣẹ̀, pẹ̀lú bí ó ṣe sáré kéde tó sì gbé fọ́tò ọmọ òun sórí ayélujára, ló bí àwọn òbí ọmọ náà nínú. lẹ́yìn èyí ni Davido àti Chioma yọ ara wọn kúrò lórí gbogbo ìkànnì tó jẹ́ ti Ẹniola Badmus. bákan náà làwọn èèyàn bu ẹnu àtẹ́lu Ẹniola Badmus nígbà tó ṣẹ́rí padà wálé láti ibi àfihàn àti àkójáde orin Davido tuntun tó pe àkọlé rẹ̀ ní Timeless lọ́dún tó kọjá. wọ́n ní torí ìjà àárín wọn ló ṣe bẹ́ẹ̀, láti fi bí inú wọn ṣe dùn tó sí ìjà tó parí yìí hàn. oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olólùfẹ́ wọn kọ sábẹ́ fídíò tí Ẹniola ṣàfihàn rẹ̀. ẹnìkan ní, inú mi dùn gan láti rí i pé ìwọ àti Davido bọ ara yín lọ́wọ́ o. Ṣeun Blues 1 sọ pé Ọlọ́run ó ṣeun o, mo rí òun àti Davido tí wọ́n bọ ara wọn lọ́wọ́. Hani 06 ní, mo láyọ̀ láti rí àǹtí Ẹnì àti David papọ̀ lẹ́ẹ̀kan sí i. Ọláyínká Dapes sọ pé bí ìjà yìí ṣe parí dùn mọ́ mi nínú gidigidi, Ọlọ́run máa bùkún ẹ̀yin méjèèjì nígbà gbogbo. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún Ìta Fàájì.